ọlọ́mọ ẹ filẹ̀. Alright, wá kí wọn àwọn babies wọ́n dúró dè yín. Ẹ bá mi kí jìgá ni ẹ. Ó yá ẹ ìwọ náà ẹ máa bá wọn sọ̀rọ̀. Ọ̀gá o. Ṣé mo yé jì mí ni? Ló mọ́ mi ní ṣe ẹ̀rọ mi ṣe mi gbà o. Wọ́n mi kì í gba stop ẹ̀ wọ́n mi inú máa ń bí mi ní ìṣọ̀mọ́ lókèrè o. Ẹ máa rí mi máa sọ pé ẹ̀ bẹ̀rẹ̀ èjì mi. Mọ́mí ọmọ mi lẹ jẹ́ o. Thank you very much. God bless you. Tẹ́wọ́ fún ẹ ṣeun gan, thank you so much. Okay, 3 months lẹ fi kọ́ orin yẹn. Ṣóòtọ́ ni? Ṣẹ́yìn lẹ fẹ́ kọ́? Mọ́mí, glass tẹ wọ̀ yìí lásán. Ó mì pé ẹ ti rẹ́dì. Èyí ṣojú mi. Ṣẹ́rí, kí ni mo sọ? Kí ni mo sọ? Ṣé mo sọ fún yín pé wọ́n make up? Ẹ wojú ẹ̀, show make up. Kò make up. Àwọn eléyìí fáìn yìí. Wọ́n ò ṣeré. Ẹ wá, àwọn fẹ́ rí yín. Ojú tì wọ́n. Wọ́n fẹ́ rí yín. Ìyàwó ẹ̀rọ ìyá bí. Beauty. Mọ́mí ní beauty. Ó yẹ máa bọ̀ bí àwọn fẹ́ rí yín side bí. Ẹ má bọ̀. Very beautiful. Awesome. He's a awesome girl. Wonderful. Wọ́n ní kẹ́ má tọ́jú fún wọn. Ṣètì bó bẹ́yìn. That's awesome. Thank you very much. Amio. Thank you so much. All right. Chef, a song come forward. Greetings to my senior colleagues and all my colleagues around. Me too, what more professor. You know, we do like 1 million. I'm really honored to be here. You know, we do pay. I did the work. I could make out time to come. But I said I have one event to meet my uncle. But I said I had to last before Debbie by tomorrow. You know, because what she's doing, got on she got on done. And it was not seeing you alone, no man, you know. And I've always been in that spirit of giving, because my belief giving is good. Seeing your back for you, alone, no man, for you, so God will bless you. God will alone, I want to be. When you pardon you, when you got to God will alone, don't go my show coffee. When you pardon you. So, Eshego and Yami. I don't know them of my Romano. I need no need. Eshego, God bless everyone. Eshego. Thank you very much. Thank you very much. Awesome. We love you. Thank you so much. I love you so much. Àwọn tó jẹ́ pé wọ́n wà disabled. Àwọn láàbò ara. Àwọn náà la máa ń tọ́jú wọn. It's called Pinky's Foundation, all right? The presence of a beautiful woman. She's a lady of strength, a woman of class, a woman of finesse, a woman that controls and commands respect. Of Glitterati Organic Skincare. Eba Michelle Lateral, please, we want to see you. Please put your hands together for her. What very yin? Arrogant, radiant, ravishing. Ladies and gentlemen, look at beautiful. Bimbo, she's in the building, ladies and gentlemen, you already know. Emma, kilo ṣẹlẹ̀. Emma, Emma kiwo. All right. Ṣẹ́ni kò fine. Ṣẹ́ni pé kò ṣe tẹlifíṣàn nìkan ló ti fine. Oh yeah. Okay. All right. Oh. Hello, how are you doing? Auntie, you got lack of girl. I want my Can you let you be? Mommy, we are daddy. Mommy, any suru. Latin. Oh yeah, my boy. All right, real quick. Mommy, she's ready. Oh yeah, my boy.
Come watch you. Oh yeah, my boy. Oh yeah, my boy. All right. Ṣẹ́ríbá wọ́n ti ready láti jó. Ṣẹ́ríbá ṣe ń bọ̀ yẹn. 3 weeks lọ ti ń train. All right, drop it one time. Mommy, start one later for me. Laga. Hey, ẹ bá mi fi mommy ilẹ̀. Ẹ fi wọ́n sílẹ̀ sẹ́. One, two, three, drop it. Ó yá máa bọ̀, ẹ wá jó. Ṣé bá fẹ́ jó ni? Ìyẹn kò séwu lọ́nà. Ó ti tó. A máa yọ yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni o. Ẹ láti jó dáadáa. All right? Ó yá máa bọ̀. Mọ́mí láwọn ti rẹ́dí lénìí ẹ máa gbà pé kí ló ṣẹlẹ̀ mọ́mí bẹ́tẹ̀ ṣe fún mi ní báyìí ẹ lásán filẹ̀ fún mọ́mí ẹlẹ́nu pa. Alright, DJ again, are you ready to go? Drop the beat one time. You're also moving in cross. Yeah, leg out. Please, I need them to see them. Hello. Honorable. No moving. Honorable. Please, can I have you, sir? Can I have you? Okay. No, you're an actor, so you can act. Sorry. Please. You know the interesting part is I don't think I've ever seen an honorable doing a dance competition, but this is an opportunity to see what. DJ, are you ready? Please make sure that you give me. A fẹ́ ṣe dancing competition láàrin Jelili, Uncle Funsho àti Aunty Ro. Kí lẹ feel? Check out that bed. Yo, bring it down. Star boy, star girl in the building. Lay down. Drop it. One time. Yeah. Bless you with joy. All right. Can I have Jelili? Come back. Thank you.
Thank you so much. Thank you so much. Opportunity. Huda. Awesome. Chup, chup. Iyabo Ojo. Yeah. Like rock. Hey, chip, 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 chip. Hey, all the families in the building, ladies and gentlemen. One time. All right. Hey. What? 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 If you break my heart today, push up on the place. Kẹ́ni ẹnu ọwọ́ tí mo nà sókè yìí mi ò ní fi gbọ́mọ sí láyé mi o. Ẹnu wá síbi ẹni orí mi o. Kò ní gbàbọ̀dé. Kọ́mọ mi ò ní gbàbọ̀dé. Ẹni ojú mi ò ní rí bí. Ẹnu mi ò ní kó bá mi. Ẹsẹ̀ mi ò ní jẹ bí pọ̀nà. Ẹ wá náwó yẹn ṣe mi ẹlẹ́mi jẹ lílì o. Èmi Femi Adebayo o. Oko tèmi ò ní wọ́ mi. Ìràwọ̀ mi ò ní mọ́ òkú. Ẹni mọ̀ bàmíjẹ́ láíláí fún ayé látẹ̀wọ́. Tí ẹ̀kọ́ bá wá dìde tó ní tóun fẹ́ máa ṣe rèé. Tó dẹ̀ ń ṣe ní gbogbo ògbà. Tọ́lọ́ dẹ̀ ń fún ṣe tọ́lọ́ ń kun. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan. Níwọ̀n bá gba tágbára mi ká mo sọ fún ìjọba mo ní tọ́mọ yìí ṣe ẹgbà lọ́gbọ́ ẹ̀. Ẹ sọ́ dáríwò. Ẹ jẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ púpọ̀ káwọn èèyàn jàǹfààní ẹ̀ rẹpẹtẹ. Ẹ ní mo ṣì láíláí. Put your hands together for Adeolu Gold. Ní Ìlọrin tí mo ti wá, tí a bá fún obìnrin kan nírú eléyìí, ẹkún ayọ̀ ló máa fi gbà á nítorí pé a máa sọ pé ebi ò tún nípa àwọn ọmọ láíláí. Máa pe owó ránṣẹ́ owó ò ní rán wá ń ṣẹ́. Ilé ìtọ́wá gbé fún ilé ní pé kẹ́ ẹ máa fi pawó. Á jẹ́ ìbẹ̀rẹ̀ orí nínú ìgbésí ayé yín ní agbára Ọlọ́run. Ẹ yá ẹ dẹ̀ fi rà. Ẹ ní máa gbogbo àtọ́ bá ti ń lò ẹ ṣàdúrà kan àbí méjì ẹ máa fi ránṣẹ́ sí Adédiwúrà àti gbogbo àwọn táwa ń bí lọ́jọ́ tòní. Ẹ ní máa padà sí burúkú ní orúkọ Adédiwúrà Gold mo present ní ẹ̀rọ ìlọ́ta yìí. Pictures please. Thank you very much. Wait, hold on. Zena Blas coming has soap. That's it. That's about it. Titi Laya Agboola, please. Zanzibar CEO. Where's Zanzibar? Mommy, ẹ jọ̀ọ́ ẹ máa wọ́n. Ta ló máa kọ́kọ́ mú tán? Ta ló máa kọ́kọ́ mú tán? Àti ní kẹ́ mú ẹ ti test ẹ̀. Gigant ẹ̀ ti ready yín. Okay. Ẹ jẹ́ kí
test there, no? Are you good to go? Are you good to go? I do. Okay, no, but I mean, the dynamics is the first person to finish, all right? It really doesn't matter, all right? All right, and the time starts now. Bring it down one time. She actually did come first. But wait, hold on one second. No, she came second. Okay, but they're saying that you didn't finish. Okay. Okay, you know what? I'm not going to choose this by myself. Hey, John Torino, please, who won? Please put your hands together for her. Please put your hands together for her. Thank you so much. Please, Adeolu, please, can we have her gift, please? Adeolu, this is special. Everybody is wearing their own tops now. You didn't make big top for me. The top you gave me is too small. This stupid boy is wearing top. Me, I'm not wearing. Don't say that. Don't say that you. It is by their power. Àwọn nǹkan tó ń support wa fún àti àwọn owó tó ń sẹ̀lì nǹkan tó ní ká fi ṣe. Oúnjẹ tẹ́ ń jẹ àwọn kan ló ṣe wá. Èmi kọ́ ni mo ṣe. So kò ṣe mí nìkan lẹ máa dúpẹ́ fún everybody tó wà ń bí báyìí. Àtàwọn tó sì ń bí báyìí. So I want to say thank you to all my senior colleagues for coming. Thank you so much. I appreciate everyone. And also to my friends and families, I love you all. Thank you all for coming. And also to my fans all over the world, your comments on social media, your prayers, thank you so much. I can't start mentioning names because I definitely know I will omit some people. Inshallah, we could try to lie. Yeah, anybody want to wọ inú ilé pípé náà là ń pè. Now form tí wọ́n fún gbogbo yín yẹn mo ní orúkọ lọ́wọ́ ṣùgbọ́n mi fẹ́ kí orúkọ yẹn wà kélekèle mọ́. Ìdí nìyẹn tí mo ṣe sọ wípé kó pín form fún everybody. Ṣẹ́rí form tó wá fún yín yẹn ẹ máa mú lọlé lọ fìlẹ̀. Orúkọ yín, àdírẹ́sì yín, iye ọmọ tẹ́ bí, iṣẹ́ tẹ́ ń ṣe. Ẹni tí ò bá ṣiṣẹ́ kọ́kọ́ síbẹ̀ pa àwọn òṣìṣẹ́. Ibẹ̀ yẹn láti máa mọ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀. Ẹni tó bá dẹ̀ ń ṣiṣẹ́ ò gbọdọ̀ parọ́ pé àwọn òṣìṣẹ́. Torí iṣẹ́ tẹ̀ ń ṣe tó bá jẹ́ wòsíwòsí lẹ̀ ń tà á fún yín lówó fi gbin kọjá yín lè pọ̀. Ẹni tí ò bá ṣiṣẹ́ á try as much as possible. Ẹ wo bẹ̀yẹ ẹ̀rọ ọlọ́tà wà ń bẹ̀, sewing machine wà ń bẹ̀, ẹlòmíì ti dàgbà tí ò lè ṣiṣẹ́ mọ́. Eléyìí tá à ń ṣe yìí à ń send signal sáwọn ìjọba ni. Torí èmi ò mọ mi mọ Ambode, mi mọ Buhari, mi mọ Òṣìbàjò, wọ́n lè ní mo mọ̀ wọ́n ṣùgbọ́n mo ní connections sí wọn. Wọ́n kì í ṣe ní yẹpẹrẹ. Ṣùgbọ́n eléyìí tá à ń ṣe yìí à ń send signals sí wọn ni pé ẹ wá gbọ́ nǹkan tá à ń ṣe ń bì kọ́ lè dìde kọ́ lè ràn wá lọ́wọ́. Ṣé wọ́n pé tó bá dìde ń sìn tó gbówó lẹ̀ ń sìn tá a ṣe gbogbo nǹkan yìí fún yín ó máa rọrùn tẹ́mi náà bá ní ẹ wá gbogbo ẹ̀yin opó o ẹ ní láti dìbò fẹ́ nípa iṣẹ́ ìnídìí ni torí ẹni tó tọ́jú yín nìyẹn bó ṣe rí nìyẹn. So fọ́ọ̀mù yẹn ẹ máa wá mú lọlé ẹ fìlẹ̀ ẹ máa wá submit ẹ fún àwọn olórí yín àwọn ọlọ́mọ akó wá fèmí tá a bá ti ń ṣe meeting. Àwọn tí Sùúrùlérè ẹ submit fún olórí yín ní Sùúrùlérè Ìyèwé. Àwọn tí Mushin ẹ submit fún àǹtí Bọ́sẹ̀ ní Mushin. Àwọn tí Island ẹ submit fún àǹtí Ìyàbọ̀. Bẹ́ẹ̀ àwọn tabúlẹ̀ Ẹ̀gbá àwọn tó gbà Agége ẹ ti láwọn
olórí ẹ submit ẹ fún wọn òkúkú sẹ́ni tó máa dírẹ́sì mi bí torí mo mọ̀ kémi ìnírò oorun sùn kò dẹ̀ easy ó lè ti ṣàlàyé fún yín torí pé ìyá mi náà jẹ́ opó ni mo ṣe ń ṣe nǹkan tí mo ṣe yìí ìyá mi ti jìyà gan-an àjọ jẹ́ ni títí tí mo fi ń dàgbà ṣóyè yín tó mo mọ nǹkan tó rí tó bá sọ wípé kéèyàn má ní kankan rárá mo ò lè máa sọ̀rọ̀ tán tí bá ní kí n máa sọ ilẹ̀ aṣú definitely gbogbo wa ta wà ń bí iná àti ní 1 or 2 things láti experience pẹ̀lú àwọn ọmọ wa ẹni tó bímọ 4 ẹlòmíì ọmọ 6 ṣùgbọ́n náà ló yànda ṣàmà ní kó má tọ́jú àṣà níjàlè ṣóyè yín so oríṣiríṣi experiences láti ní ìdí nìyẹn tẹ́mi fi ń ṣe nǹkan tí mò ń ṣe a ní opó láàrin wa tó yẹ pé kò bímọ rárá ó dẹ̀ ti dàgbà ẹjọ́ ta ló fẹ́ fún lóúnjẹ ṣe understand so ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọ̀wọ̀ ẹ jẹ́ ká máa fìfẹ́ lò tó bá jẹ́ wípé opó Sùúrùlérè o ní oúnjẹ tó máa ṣẹ́kù fún tabúlẹ̀ ẹ̀gbá náà nú ẹ̀ ẹ jẹ́ ká jọ fìfẹ́ ṣe everything ṣóyè yín o ṣe pé mi náà ní púpọ̀ inú ìtí kò sí yìí náà ni mo tún tiraka láti fún yín kò ní ìdí ká ṣe máa dààmú àwọn olórí la máa rán sí yín tó máa pè yín wá so ẹ ṣe gan ni nǹkan tó bá dẹ̀ fún yín bíbá ilé ní ẹ jọ ẹ jẹ́ kó tẹ́ yín lọ́rùn mi ní fẹ́ kẹ́ni kankan lọ disturb àwọn celebrities wa láti ní ẹ̀mí ìrówó mọ́tò wa mi ìfẹ́ ẹni yìí ni yín ẹni ẹ̀yẹ ni yín Ọlọ́run ti gbé yín sípò dáadáa ẹ má ronú ẹ má lọ tẹ́ra yín yẹpẹrẹ débi tẹ̀sẹ̀ máa ní àǹtí owó mọ́tò sí lọ́wọ́ mi tọ́níkà wá bí nǹkan dọ̀tí ni tó bá dijọ́ mi àti tún wá bí gùn níyà wọn lára wọ́n ní lẹ́yìn tá a ti fún wọn lówó iṣẹ́ máa lọ ń lọ́mọ mi kiri ìdí mọ́tò ẹ jẹ́ ká pọ́n wọlé ẹjọ́ nǹkan tá a bá dẹ̀ fún yẹn ẹjọ́ tẹ́ yín lọ́rùn àwọn kan wà tá à ń bà wà yẹn ni tá à ń gbé nǹkan irinṣẹ́ fún bí ẹ̀rọ lọ́tà àti machine